أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. adúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. adúpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i. ọlọ́run jẹ́ àmọ́ ọpẹ́ rẹ̀ dá. kó má jẹ́ adúpẹ́ túláàsì. kó má jẹ́ adúpẹ́ tipátipá. àwa tọrọ kẹ́kẹ́ fún gbogbo àrùsọ ọlọ́run tán sípò padà. wọn bá kó bá mójúkó láì fún wọn. kó bá dá ẹsẹ̀ wọn jì wọn. ìgbà tí ó gbá gbà lókù lọ́run kó bá mójúkó láì fún wọn. ọwọ́ láì ní sí ọlọ́run. gbogbo ẹni ẹ̀tàn bẹ ilé ayé kó bá sọ ọ̀la bẹ́ẹ̀. ọ̀kàrà kúnná ẹni ẹ̀kọ́ fi ẹ̀sọ́ gbọ́dá àpọ̀. gbogbo ẹni ẹ̀tàn bọ̀ sí ètí ìdí ọlọ́run bá dáàbò ẹ̀kọ́. gbogbo àwọn bá dé tán ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ. ìlọrin ọlọ́mọdé dàrú. ìlọrin ọlọ́mọdé bàjẹ́. ọlọ́run dákun bá fi ìlọrin lọ́kàn balẹ̀. gbogbo olùkọ́ kan lédè nàìjíríà. ọlọ́mọdé kan dàrú. gbogbo olùkọ́ kan lédè nàìjíríà. ọlọ́mọdé kan bàjẹ́. gbogbo olùkọ́ kan lédè nàìjíríà ọlọ́run bá fi lọ́kàn balẹ̀. abẹ́ láti orílẹ̀-èdè nàìjíríà tó fi dé gbogbo èdè kọ̀ọ̀kan gbogbo àgbálá ọlọ́run bá dó tì wọn kó bá fi lọ́kàn balẹ̀. gbogbo àyèdè sọ ọgbọ́n ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́ba pẹ̀lú sí wọn nú ọwọ́ láì ní sí ọlọ́run ọwọ́ láì jẹ́ kàwé. abẹ́ láti rí Sheikh Muhammadu Sa'id àbáwá lè ń tàdé àní tá a ti gbogbo nípòkò ojú alábẹ́rin tó fi dé Sheikh Abdul Fattah ìṣègbè tí mo nìyà láti rí tí wọ́n àwọn tó fi adé gbogbo àyẹn ọlọ́run tẹ́ ń sẹ̀mí lọ́wọ́lọ́wọ́ àtàwọn tá a mọ̀ nínú àwọn ẹni ọlọ́run àtàwọn ẹni ọlọ́run tá a mọ̀ àtẹni ọlọ́run tó dá ara rẹ̀ mọ̀ fẹ́ni ọlọ́run lòun àtẹni ọlọ́run tí ò dá ara rẹ̀ mọ̀ tó ọpọlọ nìkan ló mọ̀ pé ẹni mi làwọn eléyìí gbogbo yín yẹn pátá èmi mọ́ kábílẹ̀ mú kì í pé assalamu alaikum nígbà tá a ti á káwọn ẹni ọlọ́run ọba tán àtọ́wọ́n ń kí àwọn àtọ́wọ́n ọba tún sàlẹ́sà nínú àwọn òòlù ọlọ́run ọba sàlẹ́sà nínú wọn làwọn àjẹ́ wà gbogbo àjẹ́ tó ń gbọ́ mi tó ń wò mí èmi mọ́ kábílẹ̀ mú kẹ́yìn náà pé assalamu alaikum nínú àwọn ọlọ́run ọba tún sàlẹ́sà nínú wọn làwọn oṣó wà gbogbo oṣó tó ń gbọ́ mi àbí tó ń wò mí ìmọ̀ kábílà mú kì í pé assalamu alaikum nínú àwọn ọlọ́run tún sàlẹ́sà nínú wọn lèmi èrè wà ẹ̀yin èrè tẹ́ ń gbọ́ mi àbí tẹ́ ń wò mí ìmọ̀ kábílà mú kì í pé assalamu alaikum ẹ̀yin lẹ́bọ̀ lóògùn já sí pé n tẹ́ ẹ ní ẹ fi ń túyàn lẹ̀ ní àwọn kan bẹ́ẹ̀ nínú àwọn lẹ́bọ̀ lóògùn àwọn òṣèré rí ìkàlà àwọn máa ń ṣe àwọn kan sì ń bẹ́ẹ̀ nínú àwọn lẹ́bọ̀ lóògùn méjì làwọn máa ń ṣe wọ́n ṣe ń ṣèkà tí wọ́n ń ṣe gbogbo yín èmi mọ́ kábílà mú kì í pé assalamu alaikum ẹ̀yin tó yẹ pé márùn-ún ìfín lẹ̀ ní lọ́wọ́ márùn-ún ìfín ẹ̀yìn ṣe lẹ́bọ̀ lóògùn àmọ́ nígbà yín gan ní lọ́wọ́ gan àwọn tí fi ń ṣiṣẹ́ yìí gan kò tó ti yín bí èèyàn bá tọ́ yín ẹ wàá tàka èmi lọ tọ́ gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ mi àbí tẹ́ ń wò mú kẹ́yìn náà pé assalamu alaikum ẹ̀yin tẹ́ tó ní tẹ́ gbójúlé yàtọ̀ sọ́lọ́run tọ́kítẹ̀ bá rántí mú nǹkan náà dání ni yóò wá bàjẹ́ pé bí tẹ́ ń lọ yìí ẹ ti mọ̀ pé òdi ọ̀dà gbogbo yányán èmi mọ̀ kábílà mú kì í pé assalamu alaikum ẹ̀yin tẹ́ máa ń tafọ̀ṣẹ́ sọ pé tẹ́ bá ti á báyàn sọ ń tọ̀hún sì máa ṣe tẹ́ bá ní ó máa ṣe tó bá pọ̀ tí ọba ṣe tẹ́ bá ní yóò ṣẹlẹ̀ sí gbogbo ìwé ẹ̀yàn ẹ̀dá bẹ́ẹ̀ mú kẹ́yìn náà pé assalamu alaikum ẹ̀yin ẹ̀dá tẹ́ wá fúyẹ́ bíi tèmi báyìí kí n ní nǹkan kan lẹ́yìn ọlọ́run kí n gbójúlé nǹkan kan lẹ́yìn ọlọ́run kí n sáàdì nǹkan kan lẹ́yìn ọlọ́run ọ̀pọ̀ ọlọ́run náà lẹ́yìn náà sáàdì bíi tèmi ìmọ̀mù kábílà báyìí mú kẹ́yìn náà pé assalamu alaikum ẹ̀yin olójú inú tẹ́yìn táwọn ò rí ìmọ̀mù kábílà mú kì í pé assalamu alaikum ẹ̀yin elétí inú tẹ́ ń gbọ́ táwọn ọ̀gbọ́ ìmọ̀mù kábílà mú kì í pé assalamu alaikum ẹ̀yin ẹ̀dá tẹ́ wà níbi tá a wà yìí tẹ́ ń yí wá táwọn ò rí yín tẹ́ ń gbọ́ wá táwọn ọ̀gbọ́ yìí èmi mọ̀mù kábílà mú kì í pé assalamu alaikum ẹ̀yin olólùfẹ́ mi mọ̀mù kábílà nílé lóko lókè òkun gbogbo yẹn mú kì í pé assalamu alaikum tó bá rí bẹ́ẹ̀ kí gbogbo àkájẹ kí ọlọ́run ọba pé la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà wa anta Allahu wàhálà wa ana abdullahi wàhálà wa anta Allahu salamu wàhálà wa ana limaridu wàhálà la ilaha illallah wàhálà la ilaha illallah wàhálà wa anta Allahu ganiyyu wàhálà wa ana al-fuqara'u wàhálà
وأنت الله الحي الله وأنا الميت الله لا إله إلا الله الله لا إله إلا الله الله وأنت الله المعيذ الله وأنا المرسل الله وأنت الله كبير الله وأنا الصغير الله لا إله إلا الله الله لا إله إلا الله الله وأنت الله عليم الله وأنا الجاهل الله وأنت الله قدير الله وأنا الضعيف الله لا إله إلا الله الله لا إله إلا الله الله وأنت الله الحي الله وأنا الميت الله وأنت الله علي الله وأنا العفيف الله لا إله إلا الله الله لا إله إلا الله الله وأنت الله الأول الله وأنت الله الأخير الله وأنت الله صحيح الله وأنت الله بطين الله لا إله إلا الله 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 الله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين adúpẹ́ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí alhamdulilayi rabbil alamin nítorí wa tí ó darí lálẹ́ yóò darí yìí pé kí ni ẹ̀san tí ń bẹ fún olófòófó information officer kí ni ẹ̀san tí ń bẹ fún wọn àyàn ti ka òfófó kún normal thing wọn ò rí òfófó kún wọn ò rí sí nǹkan kan tó tóbi wọn ò mọ̀ pé kẹ́hìn mọ sòfófó ìka fún ẹ̀ṣẹ̀ tí ń bẹ mẹ́ẹ̀ kì í ṣe ẹ̀ṣẹ̀ kékeré ipa kọ́sà tí ń bẹ mi kẹ́hìn mọ sòfófó tó tóbi ni àmọ́ àyàn wá rí wọn á rófòfó kan fún nǹkan bíntín n tó bíntín lọ́dọ̀ wa n tó tóbi lọ́dọ̀ Ọlọ́run àbí kí ni ẹ̀san tí ń bẹ fún kẹ́hìn mọ sòfófó gbogbo wọn tó ń sòfófó ẹni ó sòfófó rẹ̀ ló ń gbà tó ń tọ̀ ń bá ti ń jẹ́ ìrora òfófó tó ṣe ó sì máa gba ẹ̀ṣẹ̀ níbẹ̀ níjọ́ tó ń tọ̀ wọn ọ̀bá tó jẹ́ ìrora mọ́ lẹ̀ṣẹ̀ tó máa gbà lérí ó ń tọ̀ ó sì tọ̀ kódà ẹni tó sòfófó rẹ̀ yìí ẹ̀ṣẹ̀ ìrora tí ń jẹ yìí tí ìrora yìí bá tún wá kan àwọn ọmọ rẹ̀ báwọn ọmọ yìí náà bá tún wá ń jẹ ìrora lérí òfófó tó ṣe tó jẹ́ nira fún tí nira yìí bá tún kan àwọn ọmọ ó sì tún máa gbẹ̀ṣẹ̀ lérí àwọn ọmọ tí tún jẹ ìyà lérí òfófó tó ṣe ìdí ìdáná Muhammad sọlọ anábì ní lẹ́yìn ẹni kúrò ìjà náà ta nà máa anábì ní olófófó ní wà lìjẹ náà àìrọ́ wà ní àá just òfófó kẹ́hìn ká sòfófó lásán ìdí yorùbá fi ní ìtí ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju èje lọ òfófó tí wọ́n ṣe òun ìfakọ́sẹ̀ tí ó mú wá ó ju tí wọ́n kàn fojú bẹ́tẹ́lẹ́ tó kàn fojú bẹ́tẹ́lẹ́ mú lọ tí ìbá ṣe pé civilization tó ti gba ayé nísìn níjọ́un béèyàn bá kú tí ikú rẹ̀ á mú fura dání àwọn ẹbí òkú wọn máa ń ró òkú irú òkú tó bá ró bẹ̀ gbogbo àwọn tó bá ṣe sábà bíi tí òkú yìí fi kú yìí gbogbo yẹn lòkú yọ pààyàn wà ní kí ló dé táyà ń kú pẹpẹ báyìí kódà ẹni tẹ ẹ lérò pé ọyọ kókó olóòtú wa kú ẹ wà pé kí ló lè fà á ẹni àwọn tẹ ẹ lérò tó kú yìí àwọn sòfófó bí wọn ṣe rí mú ni wọn fi ní bí kúlé ọba pa ni òde ò lè pààyàn àwọn tó sòfófó gbà aago méje ni mò ń sùn tó bá ti jẹun tán báyìí yóò sùn tó bá ti fẹ́ sùn gbogbo tí ní sagbára yín máa ń bọ́lẹ̀ ẹ̀yin tẹ́ wá sòfófó rẹ̀ yìí táwọn ọ̀tá fi rí mú yìí lóyún gbà á fi á lè rí pa
ẹ̀sìn àwọn tó pa 100% tó máa ń gbà wọ́n tó leak information rẹ̀ wọ́n ló máa gba 100% torí ẹjọ́ pa ni wọ́n kàn sí ń bẹ̀ wọ́n gan nọ́mbà wà yẹn tó ti ọkọ̀ sábà tó fi kú àmọ́ wọ́n ọ̀gbà àgbèrè mi kàn just information mo kàn pass just information tó pass yìí òun náà lẹ́jọ́ máa fi gba ẹ̀sẹ̀ tó bá jẹ́ pé owó òkú tí ọ pass information wọn wá owó òkú yẹn tí ọmọ pé fóòkù yìí bá ti ń pa àwọn tó wá pa yóò pa àwọn tó pass information yìí náà wọn à ní àkúfà máa dé ládùúgbò àyàn kan kú kìkìkì ẹni tí wọ́n ti lé òkú kò lè pa á yẹn òun náà wàá kú ọgbà kí ló lè fa sábàbí tó wọn fi kú onímọ̀ pé òun gangan ló pass information tí wọ́n fi rẹ̀ yín náà pa. wọ́n tó máa ń ṣòfófó ìdí òtá ní Muhammad sallallahu tó ànábì ti rí bí kéèyàn máa ṣòfófó ó ti rí bí ó ṣe lágbára tó fi dódò pé ẹni tí bá ṣòfófó ní wà lè jẹ́ náà wọ́n náà wọ ẹni tó ṣòfófó rẹ̀ yìí olófófó sì ní olófófó òde lè rí òfófó ẹyọ kan wá wá dúró owó tó ti ṣe tó ti fi ní gbogbo àwọn èèyàn ńlá ìhun mélòó ló wá fẹ́ kí tó fẹ́ kọ́fà gbogbo àdúrà òfófó tó ti ṣe wọ́n olófófó tó ń gbọ́ mi. ìwà dáadáa mélòó ló fẹ́ wù tó fẹ́ kápá gbogbo àwọn òfófó tó ti ṣe ṣáájú ẹlòmíì lè kó fẹ́ sòwòfó yóò sì máa fi irọ́ yóò máa fi wádìí òótọ́ lẹ́nu rẹ̀ látàkọ́ fẹ́ fún information fẹ́ leak information ìwọ wá ní mọ́ra àti níyàn dáadáa ni wọ́n yóò náà ní ọkọ̀ kí ó ní ẹ̀rọ báwo bá tún gbé òdájú tó ní ẹgbẹ́ wá látàá pé kí ni wọ́n fẹ́ wádìí rẹ̀ wọ́n bá ti árídìí rẹ̀ tán yóò wà lè gbé fáwọn tí wọ́n ní information parí àfi ní kí ni ẹ̀san tí ń bẹ fún olófòfò gbogbo wọn nítorí ká wá sọ lẹ́yìn báyìí ni pé ẹlòmíì bá ti ń sọ òfò tí ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó lágbára ni tóun ṣe o wọ́n tọ̀ wá mọ̀ tó ti wá mọ̀ báyìí tètè wá jáwọ́ ìjáwọ́ rẹ ọ̀wá ní jáwọ́ lásán o ọmọ tó wà àforíjì lè gbogbo èyí tó ti ṣe tó àforíjì tó bá ń tọrọ yìí lọ́lọ́run ó fi wá fi wò mọ́ ọ látọ̀ bá padà sídìí òfófó náà mọ̀ òfófó rẹ lómi ń ṣe ló fi lówó òfófó rẹ lómi ń ṣe ló fi lọ́lá ẹ̀ o sílẹ̀tì kan láti dìgbò lọ́sẹ̀ yìí tó ní lọ́sẹ̀ tó lọ yìí wọ́n wò ìyá rẹ̀ tí wọ́n pa ń bẹ̀ kí ló mú wọn pa àwọn èèyàn àwọn tí wọ́n pa ibò wọn ṣe rí wọn pa ìbáwọn kan ló leak information wọn àwọn kan ló dòdò pé àwọn ẹni báyìí tá a bá mú wọn kó ńlẹ̀ ọmọ wọn ò ní jáwọ́ náà lọ campaign wọn ti lágbára jù wọ́n lẹ́nu jù ní community wọ́n lẹ́nu jù ní local government wọ́n lẹ́nu jù ládùúgbò wọn níta lè fi ṣe náà ni pé káàfin rí Ìgbò vote ní sáìdì ọ̀dọ́ ọ̀bẹ òní ká máa ẹni yìí kú àwọn kan ló link information wọn débẹ̀ àwọn tó máa link information wọn ò dúró sí information lásán wọ́n tún link pé tọ̀ kọ́là ibi tí máa ń ṣe fàájì ni ibi tí máa ń jòkó sí ni ẹ̀rọ afẹ́rọ̀ lè ka mọ́ bẹ́ẹ̀ ṣe mú ni bẹ́ẹ̀ ṣe bà ní irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n á ká mọ́ tí wọ́n mú tí wọ́n bá bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe lọ lè pa àwọn tó pa yẹn ká máa ń gbẹ̀ṣẹ̀ fún wọn pa ìwọ tó leak information yẹn ni wọ́n ló máa gbẹ̀ṣẹ̀ fún ọ̀pá yẹn èdè ẹ̀ṣẹ̀ táwọn tó pa yẹn bá ń gbà ìwọ tó leak information yẹn èdè ẹ̀ṣẹ̀ wọn náà ó sì máa kọ fún wọn náà ìdí ìtàn àbí ìjọpọ̀ olófòfò ní wọ àlùjànnà olófòfò gbà á jọ́sì òfófó ni ní àgbóhùn wọn náà wọ́n ní wọ́n rò pé jọ́s tí wọ́n pé jọ́s yẹn ní tó burú jáì ni kéèké wà nìkan ló ní wà àlùjànnà àwọn ọmọ rẹ kẹsẹ̀ yìí bá pọ̀ jù wọ́n kò jẹ́ bẹ́ẹ̀ tó pé àwọn tó leak information wọn tí wọ́n fi páyì nígbà táwọn ọmọ àbí tó fílẹ̀ bá ti ń sọ́fà náà ìfẹ́ ń sọ́fà yẹn ìnira tí ń bá wọn yẹn o ti kọ́kọ́ gbà nínú ẹ̀ṣẹ̀ pé wọ́n pààyàn wọ́n náà ti wà nínú ẹni tó pààyàn bí ẹni tó wá leak information rẹ̀ ìjìyà tí bá ti ń jẹ ara ilé rẹ̀ tó wájá sí pé nítorí òbí rẹ̀ tí ò sí mà bóbi wọn tí ò sí àbẹ́ni wọn tí ò sí mà ló jẹ́ kí àyè mọ̀ jẹ wọn ó ì tún mọ̀ gbánú ẹ̀ṣẹ̀ ìjìyà tí ń jẹ wọn
ìdí nu bóòlù olóòfò ṣe á fẹ́ bọ́mọ̀ tó fi wà lè jẹ́ náà. òfófó ẹyọ kan lásán nù o lèyàn máa jẹ ìyà lérí ẹni tó ṣòfófó àti lérí gbogbo àwọn tí ń sọ́fà pa òfófó tó ṣe tí wọ́n fi ń sọ́fà lérí ẹni yìí tí wọn ò rí mọ́ ẹni wọn tí tó kú ikú rẹ̀ tí wọ́n ń sọ tí àwọn ẹbí rẹ̀ wọ́n ń sọ́fà lérí ẹ̀ báwọn ẹbí rẹ̀ ṣe ń sọ́fà pé wọn ò rẹ́ni wọn mọ́ ó sì tún máa jìyà nù ó sì tún máa kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún wọn kó ọ̀rọ̀ fasáàrí tí wọ́n fi ń sọ́fà lérí òfófó ẹyọ kan tó ṣe èlò náà wọ́n fẹ́ fún ọ owó tó nà tán ṣé lè wọ́n fẹ́ kọ́ fún ẹ ní ilé tí tó bá kú tí wọn ò ní sin ọ́ sínú ẹ̀ ẹ máa tẹ̀ tó wá sin ọ́ síbi ilé yẹn ilẹ̀ tó bá ṣẹ́kù bí ẹ̀yin ó sin ọ́ sí o ò ní gbélé náà lọ ṣé mọ́tò wọn fẹ́ rà fún ẹ ní mọ́tò tí tó ní gbà ẹ wà ní mo sì ìjọ kan àwọn ni mo sì gbà kan ẹ wà àwọn fosfaji ìgbà kan èèyàn lè wà á mọ́ nísìn tó wọ́n fẹ́ fún ẹ tí ò ní tán àmọ́ ẹ̀ṣẹ̀ wa tó wù ọ́ jẹ́ láyé ó tó jọ bẹ́ẹ̀ yẹ kí a mọ̀ irun mélòó la fẹ́ kí dáadáa mélòó lọ fẹ́ ṣe tó fẹ́ kọ́fà ìjìyà tí ń bẹ fún òfófó tó ṣe àfi kí ni ẹ̀ṣẹ̀ fún ẹni tí máa ń ṣòfófó kí ni ìdájọ́ olófòfó ìdájọ́ olófòfó ni pé ànábì yé ká máa pé kò ní wọ àlùjánnà gbogbo ọ tó ń ṣòfófó tó ọ pé bí òfófó kọ́ ọmọ ṣòfófó ló ti ń jẹ ló ti ń mu wá sẹ́mi ìsìn ayé tá a wà nù ẹ̀ yìí fúngbà díẹ̀ ni ẹni tẹ́nu ẹ̀ gùn jù báyìí lásìkò tá a wà yìí ìwọ bá ti lo 60 gbogbo tó ń kú gbogbo tó ń lò lẹ́yìn 60 years bónọ́ọ̀sì ni ọ̀fẹ́ ni lọ gbà àánú lórí gbà wá ti lé 60 years gbogbo tó kù tó ń lò lẹ́yìn 60 years àánú ló ṣe kí ni lórí gbà wọ́n tó bá yẹ pé òfófó lọ wá ń ṣe tó bá lé ní tó bá ọlọ́run wá ṣàánú ẹ̀ wá wọ 100 years wọ́n náà ó rí bó ṣe rí olóńgbẹ̀ wa àti 100 years wọ́n ti ń sá sóòrùn kò ní lè jẹ mọ́ kò ní lè mu mọ́ wọ́n máa gbé síta wọ́n máa sá sóòrùn látara ọgbà àwọn àbáyẹ tó ti ṣe kí tó ti wù ẹlòmíín sì mẹ́tọ́ pé ó ti lé ní 110 ó ti lé 120 nígbà tí tó lo sàmọ́nì rẹ̀ dáadáa ẹ wò bàbá wa ń lo tàdára nísìnyí bàbá Sheikh Muhammadu Sa'id àbá ti wọ 120 ìkakọ òṣìṣẹ́ wọ́n ìtún jí sí ọlọ́run ẹ wò bàbá alágẹ̀gbà náà káà tó kú lórí tó 120 ní wọ́n ní jẹ́ kú 2005 wọ́n ti lé ní 110 wọ́n ti mọ́dà 110 bàbá sì ń ṣe wá àṣẹ́ sì ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń lo sàmánì wọn dáadáa pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run tí wọ́n ló ń lo pé kásàrí ń tá jẹ ọmọ wa líìkì ó líìkì kí ọmọ agbé information kí létà látara pé ló wọn fẹ́ fún un tóòtọ́ ìjọ òun ti yàtọ̀ tí ìsí ti yàtọ̀ sí tìjọ òun yóò ní à olófòfò ẹgbà kọgbà ẹgbà òjò ọpẹ́ lọ nísìnyí báyìí tẹ́yìn bá ṣòfófó báyìí ìyẹn owó bí òfófó báyìí níbi ìsín tó bá ṣòfófó tó mú líìkì tó jẹ́ ní òwà fáwọn tó mọ iye ó rò ó fáwọn ó di mílíọ̀nì à ń bẹ̀ àmọ́ gbogbo mílíọ̀nì àtọ́ bá dì náà nǹkan asán lè yá asán ojú jẹ náà ló bá fi jẹ ọ́ yàgbẹ́ bọ́jọ́ jùṣe ló bá fi mú ọ́tọ̀ gbogbo tó bá lọ fowó ọ̀hún sí ó filẹ̀ ọba filẹ̀ yóò fi ọ́ lẹ̀ ẹ̀ṣẹ̀ tó ti wá rí ń bẹ̀ ńkọ́ ẹ̀sìn ò ní fi ẹ́ lẹ̀ wọn ló sì lè fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí bá ń sòwò fóyọ́ ọkọ jí ìyà ẹ̀ṣẹ̀ yẹn láyé nì tó bá ètè wá kú tí ò rí jẹ àwọn ọmọ rẹ̀ jẹ nípa wá jẹnu sàrà lójú ọyẹ ẹ̀kẹ́ àmọ́ tàbí ní kí ni ẹ̀san olófòfó kí ni ìdájọ́ olófòfó gbogbo wọn tó wá ń ṣòfófó tó rí pé tó ń ṣe tí ọ̀dà ni lẹ́yìn ìgbà tó ti ń gbé mi mọ́mú kábílì alálẹ́ ìlò jáwọ́ ń bẹ̀
Kódà ẹlòmíì tún máa ń ṣòwò fún ládùúgbò gan lérí tí ọ̀kan báyẹn bá ti á rí pé ń bọ̀ wọ́n wá change method ara ilé rẹ̀ ti ń bọ̀ kò sí sọ̀rọ̀ lójú rẹ o. Wọ́n tún fún orúkọ tí ọ̀dà ẹlòmíì ṣòwò owó débi pé kò rí nǹkan kan bẹ́ẹ̀ o orúkọ tí ọ̀dà ló tún ṣe kíni ló tún gbà báyẹn bá ti rí pé ń bọ̀ wọ́n á change topic lérí òfófó lérí kí ló fẹ́ gbà ń bẹ̀ ẹlòmíì ṣòwò owó fá ó tún ká àbùkù ń bẹ̀ ó ká àbùkù lọ́dọ̀ àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá yóò tún ká àbùkù lọ́dọ̀ Ọlọ́run yóò tún wá jẹ ìyà òfófó ẹnu sàárè tó bá tún jí lọ́gbà ìyàwó yóò tún jẹ ìyà náà kódà látara tó ká àbùkù gan àbùkù yóò tún wá ran àwọn ọmọ rẹ̀ ẹ máa ọmọ yẹn ni àyà wọn ni máa ń ṣòwò fún ló ṣòwò fún pa nǹkan báyìí Allahu Akbar ó tún wá torí òfófó tó ń ṣe àwọn ọmọ rẹ̀ ó tún fún ọ lóko tí ò dá àmọ́ kí ni ẹ̀san olófòófó àkọ́kọ́ ànábì ti jẹ́ ká mọ̀ pé olófòófó ò ní wà àlìjánnà yàtọ̀ sí pé kò ní wà àlìjánnà yóò máa wò wá kí ló fà tó òfin ní wà àlìjánnà látàrí gbogbo òfófó tó o bá ti ṣe aburú tó bá ṣẹlẹ̀ sẹ́ni tó ṣòwò fún ẹ̀ àwọn tó sábà bí ká bú yẹn fi ṣẹlẹ̀ sí wọn tó wà gbé ọ̀rọ̀ fún wọn líǹkì àwọn nìkan kọ́ wọ́n gba ẹ̀ṣẹ̀ yẹn o wọ́n tó ṣòwò fún ẹ̀ wọ́n náà gba ẹ̀ṣẹ̀ náà kálẹ̀ tó ṣòwò fún ẹ̀ wọ́n bá pa á ni wọ́n náà gba wọ́n kọ́ ọ lẹ̀ fún ọ náà kọ́ pààyàn tí wọ́n rò pé amles kò fúnfún kéèké kan sọ pé lágbájá pé aago báyìí ni mo ń wọlé sí mo jáde aago báyìí tí wọ́n lérò sọ pé náà á fi rí ipa yẹn ẹ̀ṣẹ̀ pé ọ̀pààyàn ni wọ́n kọ́ lẹ̀ fún ọ náà gẹ́gẹ́ bó ṣe kọ ẹ̀ṣẹ̀ apààyàn fún àwọn tó pa wọ́n wá kọ ẹ̀ṣẹ̀ apààyàn fún wọn tó fún wọn ní information náà ìdí nìyí tó rò òfin ní wà lẹ́yìn náà ẹlòmíì ń bẹ kọ̀ mọ́ pé òfó tóun ṣe òun lè dín kóun rọ́nà lọ tí wọ́n ń lé kọ̀ bá tí wọ́n ń wá kò rí tí wọ́n ń fà á kò tóra wọn ìwọ tó ń ṣòfófó látàlẹ́ yìí lọ jáwọ́ bí òfófó ṣíṣe jákù tá a fi ní sọmọ tó ní tá a sọ pé kọ dákun kọjá orí òfófó ṣe pé kò ní padà mọ ní tiẹ̀ mọ́ nígbà tí ìyá òfófó yẹn bá dé kò ní mọ lérí tiẹ̀ nìkan mọ́ yóò dé ìyá àwọn ọmọ rẹ̀ nígbà táwọn ọmọ rẹ̀ bá ń jẹ́nu ìyá ìmọ̀dí kò ní mọ lérí tiẹ̀ nìkan mọ́ yóò dé rí fámìlì rẹ̀ kò ní mọ lérí tiẹ̀ nìkan mọ́ yóò dé ya àwọn alábàágbé rẹ̀ torí nígbà wọn bá ń júwe rẹ̀ táwọn ètò àmọ́ ó tún máa mọ bí àwọn alábàágbé rẹ̀ ó tún máa gbà á tẹ ẹ̀mọ́ lágbájá ẹ̀ mọ́ gbà òun ẹni òun àtàní báyìí wọn jọ ń gbé ó tún máa fi òfófó ó tún máa fi ṣàpèjúwe àwọn alábàágbé rẹ̀ òfófó tí ó tún máa fi ṣàpèjúwe àwọn fámìlì rẹ̀ náà máa sọ pé alágbájá ẹ̀ mọ́ nà á fámìlì kan báyìí ìdílé fámìlì báyìí ni o tún fún àwọn fámìlì ẹ̀ lóko tí ò dá ìtẹ́lómi ti ń gbé ọkọ̀ tó dá ẹran fámìlì rẹ̀ ó tún á gbókọ̀ tí ọ̀dọ́ tún á gbé ran fámìlì rẹ̀ látara òfófó tó ń kí ni ẹ̀san fún olófòfó nídìí eléyìí gbogbo àwọn tá a ti sọ òfófó diṣẹ́ wọn bá kọ́kọ́ ti wá nú ká lè change ká fi lè mọ̀ pé tá à ń ṣe tí ọ̀dà àwa ká wá mọ̀ pé tá à ń ṣe tí ọ̀dà tá a ti wá mọ̀ báyìí káwa náà wá change ká kó ń bẹ̀ ká kó ń bi òfófó ṣíṣe ká wá nǹkan míì ṣe ó mọ̀ já sí pé tá à ń ṣe yìí òun ni ó wá dènà dé wá yóò tún dènà dé àwọn ọmọ tá a tún bí àtàwọn ọmọ ọdún wa táwọn ló tún máa jẹnu ìyá àìmọ̀dí wọn bá kó fi bá kàṣẹ ní ìta sọ yìí nìkan ọwọ́ láàrin sí wọlé ọwọ́ láàjẹ káwọsẹ wàhánà ọbíkà رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على رسولك